ó kẹjẹgbẹ́ ó kẹjẹgbẹ́ ó wá bẹja tó tóbi ra bàtà lọ́jọ́ títò ní ẹjọ́ káfí lè mọ̀ pé ó wá ba ẹja tó tóbi ra bàtà ẹ jẹ́ kí gbogbo ara lé gbogbo ìlú mọ̀ ká ẹ jẹ́ kó mọ̀ wípé orúkọ yín. tó ẹ ṣe èmi ni ọmọ ọba Adéwálé Adélékè Àwòkọ tí gbogbo wọn sí bàbá Alágbèkọ́ Àgbàkin kọ́mẹ́dì wa. Àgbàkin kọ́mẹ́dì wa àti kékeré àti ń gbúrò yín àdẹ̀tú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣì ń gbọ́ yín dì ọ̀nà lórí òkè òkè tẹ́ ẹ̀ lọ́nà lẹ́ máa lọ. Ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe rí ní ìsinyìí lọ́tùn lósì ẹ jẹ́ ká gbọ́ nípa yín náà níwọ̀n bá díẹ̀ ẹ jẹ́ ká mọ̀ nípa kí gbogbo ara lé kọ́ mọ̀ nípa bàbá Alágbèkọ́ yẹn. ẹ ṣe ṣe àmọ́ gbogbo olùṣeré ń ṣètò pé ọjà CD wọ̀ lọ déédéé àdẹ̀ ń ṣe bí tẹlifíṣàn program lórí bí sọ̀sì ń sìn wọ́n ń lò mí mo ṣiṣẹ́ fún wọn bẹ́ẹ̀ so lórí íńtánẹ́ẹ̀tì ẹ ti ń wò wájú nísìn so ẹ̀ ń gbádùn wa náà bẹ́ẹ̀ rí i pé ọjà CD kò lọ rẹpẹtẹ ṣé CD nísìn ọwọ́n so kọ́lọ́ nínú ẹ̀ dátà tá a tún lò nísìn wọ́n tó ti gbówó lé lórí so ẹ tún wò wá ń bẹ̀ YouTube ẹ tún wò wá ń bẹ̀ so kọ́lọ́ nínú ẹ̀ jẹ́ kí gbogbo nǹkan ọmọ lọ sí dáadáa so táyà bá ti ń bá ní wo YouTube wa ká máa bá ní tẹ̀ wọ́n bá ní láìkì ẹ̀ bí tá a tó ti ń ṣiṣẹ́ nísìn nìyẹn tẹ́lẹ̀ á ti wọ oko á ti káwọn á ti tẹ̀gbẹ́ wá ti lo oko á ti lọ rìkọ́ọ̀dù bá rìkọ́ọ̀dù nísìn ẹ̀yẹ wo editing ẹ̀ wo olókè ẹ̀ wo àwọn tí equipment tí wọ́n gbà ká tó wá pé a tún á lọ ra CD èèyàn mẹ́gan ní wo CD lé mẹ́gan nísìn so gbogbo tó jẹ́ kí eré wa yẹn iṣẹ́ eré wa kó fẹ́ máa lọ bíi pé wọ́n fẹ́ máa jájò rẹ́yìn àṣepẹ́ láṣọ ọlọ́ngbà tá a tún wà lórí íńtánẹ́ẹ̀tì báyìí kò ní jájò rẹ́yìn so àdé ń bẹ àwọn èèyàn ń bẹ̀ wọ́n kán wá ní wò ó kán wá ní subscribe kán wá ní ṣe oríṣiríṣi lórí ẹ̀ ẹ̀ rí pé àwọn gan ẹ jẹ́ wá wò ní ẹ̀ wò ẹ̀ rí pé àwọn náà dàwọ́ dúró orú eré tẹlifíṣàn nìsín àtúbà wọn ṣe tá ń lò wá ń bẹ̀ so every Wednesday náà máa ń lò láago 9 àbọ̀ sáago 10 wọ́n tún máa repeat láago 1 àbọ̀ sáago 2 ní tẹlifíṣàn ìpínlẹ̀ Ọ̀yọ́ so ká tó wá pẹ́ tó wá wò lórí tẹlifíṣàn ẹ̀ wà lórí fóònù yín so ẹ̀yẹ wò ní ṣe pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti wà lórí fóònù mo sì gbé àwọn èèyàn méjì ju iṣẹ́ tábà mẹ́ṣẹ́ sórí fóònù ẹ jẹ́ ká jẹ́ iṣẹ́ tó ní kìmí iṣẹ́ tó ní túmọ̀ tó mọ́gbọ́n dání kí wọ́n ti pa àwọn náà látọ̀ pa fóònù yẹn fúnra wa mọ́nítọ̀ kí náà láti ṣe nǹkan náà jẹ́ àṣẹ tó ọlọ́gbọ́n bẹ̀ so táwa ti ṣe tí ọlọ́gbọ́n bẹ̀ yóò mọ̀ pa àwọn kinní yẹn ẹ wo tẹlifíṣàn yẹn ẹ wo iṣẹ́ CD nísìnyí kó ṣe àlè rọ́ọ̀lù mọ́ báyìí tẹ́lẹ̀ àti wọ̀ọ́kọ àti lọ yaṣẹ́ àti ṣe everything ẹ rí i pé orí CD orí tẹlifíṣàn orí fóònù gbogbo ẹ̀ wá ń sìn kọ́lọ́ ìgbàlè kọ́ máa ràn wá lọ́wọ́ so àwọn ìgbìyànjú tá à ń gbà ní pé a bá ti wọ̀ọ́kọ ká gbé sórí íńtánẹ́ẹ̀tì. nǹkan tó ń máa jí pé àlọ́ lọ́tún ló sì a ti ń gbọ́ ẹ ti pẹ́ ẹ kàn lè sọ díẹ̀ bí bàbá Alágbèkọ́ gan kò sì jẹ́ kára àwọn aráàlú kan pọ̀ dáadáa. ṣé orí tẹlifíṣàn náà ló sọ wá di bàbá Alágbèkọ́ so ìgbà yẹn wọ́n máa ń pè Sunny Adé wá sẹ́ńtì lọ́dọọdún so wá pọ̀ bí àwọn eléré bíi 6 sí 7 àpọ̀ gan tá a fẹ́ ṣe tá a fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn mo wá rò pé àkíní mo lè ṣe tó lè pa àwọn èèyàn lẹ́rìn o mọ́dà mi dẹ̀ máa ń wọ kíní yẹn tó bá ń dáná torí ẹ̀kọ́ ni máa ń tà tọ̀lẹ̀ so mo wá ní àmọ́ mi ẹ̀yà mi ní kíní Àgbèkọ́ yìí ó ní sáà mo bá gbà lọ rẹ̀ ẹ̀yin kọ́ ìbò ṣe wọ̀nù gbọ́ dáàrọ̀ tá a ṣeré tán ẹ̀sìn pàwọn eléré àfẹ́ tọrọ owó lọ́wọ́ àwọn eléré tó bá wá àbá lọ bá kéèkì sẹ́nà àdìpẹ́ kan fún wa lówó lọ́wọ́ ní ìkíní tọ̀wọ̀ ìdápọ̀ o ẹ̀fà green costume ni o kó rí pọ́ùn fọ dáadáa o bí bàbá yẹn ṣe fọwọ́ sí lọ́dún náà nù so àtìgbà yẹn ìbínú àbájá bá fẹ́ ṣe nǹkan kan tí wọ́n wà ní lọ́gbàgbèkọ́ rẹ wá títí mo fi wọlé akéde tẹ́ pé wọ́n ṣe eré kan pé program kan ní amúlùdùn so wọ́n wá fún mi níbi ìṣẹ́jú 5 kí n máa pàwọn èèyàn lẹ́rìn tí a bá ti fẹ́ pẹ̀ mí wọ́n lónìí bàbá Alágbèkọ́ máa bọ̀ láàrin ìṣẹ́jú 5 wá pàwọn èèyàn lẹ́rìn o wá ṣe di bàbá Alágbèkọ́ dóni lónìí nìyẹn o. lára àwọn lẹ́lẹ̀ pé ní bí àwọn èèyàn yín tó jẹ́ bí ọ̀gá fún yín tí a bá nídìí iṣẹ́ lọ́tún lọ́sì. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ àwọn ọ̀gá wa pọ̀ gan wọ́n pọ̀ ètò ìtijọ́ lọ́wọ́ bá pè kọ́ lọ́wọ́ bá ní foríjì wọn so wọ́n pọ̀ rẹpẹtẹ so àwọn tá a sì jọ jẹ́ sàwáwú náà nísìn àná pọ̀ kọ́lọ́ jẹ́ kálukọ́ ọmọ rí ṣe ká máa rí ṣe so àwọn ọ̀gá pọ̀ ọmọ iṣẹ́ pọ̀ rẹpẹtẹ. ẹ bọ̀ lára àwọn ọ̀gá yẹn náà ẹ jẹ́ ká kàn pọ̀ nínú ìwọ̀n bá àdúpẹ́ Pápá Lolo àbáwa Ayògùn Ṣínà àbáwa Adẹ́rùpọ̀kọ̀ Káyọ̀dé Ọláìyá so ọ̀gá wa náà ni wọ́n nídìí iṣẹ́ eré yìí so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so àwọn ọ̀gá wa nù ìtòsí ti kú náà bí àwọn ọ̀gá wa Déǹtọ́ Ahmed Odúọlá àwọn ọ̀gá wa náà ni comedians tájọ wa náà kódà tí wọ́n ń pè wá àríkọ́ṣe ẹ̀wọ̀n bàbá Sàlánà bó ṣe sọ láìyá bàbá àlùbáríkà ni wọ́n so àrílára wọn náà mú ń bẹ̀ so ta fi bẹ̀rẹ̀ láti mú bàbá Alágbèkọ́. bàbá Alágbèkọ́ ìgbàgbọ́ bàbá Sàlá bàbá Sùwé bàbá gbogbo bó ṣe lọ ara wọn láti mú bàbá bẹ́ẹ̀ni. ẹ jọ kàtẹ tó mọlẹ kàn fún wa ní ẹ̀fẹ̀ kékeré kan. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣé eléré ńlá wa pé àfẹ́mc ní ẹjọ́ ní ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n bá ní ká wá sẹ́mc bẹ́ẹ̀ eléré wa pé àwọn olókùn ti ń bínú gẹ́gẹ́ ẹ̀mẹ́jọ jánisẹ́ o ẹ̀mẹ́jọ nígbà tí wọ́n mọ̀ jánisẹ́ nu mọ́tò àṣì ọmọ tí bàbá tó jókòó tí òun ti pé àwọn eléré ìṣẹ̀lẹ̀ pẹ́rẹ́ ti ń wago mẹ́sẹ̀ pé jánisẹ́ mẹ́gbẹ́bẹ́ bẹ́ẹ̀ lóbìnrin ọkùnrin pé ẹgbẹ́ sórí gànà ẹgbẹ́ sórí bàbá kan ní ẹgbẹ́ nu ẹ̀chọ́ orí ìgànnà ẹ̀kọ́
orí òkè òlò ọba kí wọ́n gbé tí orí gẹ̀nẹ́ kọ́ orí òkè òní kò gbé wọn tí kí gẹ̀nẹ́ lè gbà ká gbé nǹkan lérí wọn ìlú gẹ̀nẹ́ bàbá pé bàbá fi sọ báyẹn. bàbá fi sọ báyẹn ẹ̀ka inú wa dùn fast bíkọ́ kì í tọ́ nínú igbá oṣù ká má fi ra mọ́ lára ẹ tún fún wa ní kan sí kẹ́ tó máa lọ kẹ́ tó wá dárúkọ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣe máa lóríṣiríṣi náà ní inspiration máa ń gbé wá fún wa máa ń gbé wá ni ẹ wo a bá lọ church kanjọ kan ọmọ yẹn tí a wà mí wọ́n ti ń wàásù ẹgbọ́ t'Olúwa ẹgbọ́ ti Jésù ẹgbọ́ t'Ọlọ́run ẹ change ẹ yí padà ṣé bàbá ilé àti ẹ̀mọ̀ pé wọ́n kàn pé wọlé ni àṣọ ti ẹ̀ ṣe irúṣẹ̀ ṣe ni ṣé bí ó ṣe di pé ó ní pírẹ́sà lọ ọ̀tọ̀ náwó ó tún ṣe pírẹ́sà lọ tó lọ ẹlẹ́kẹ̀ta tó wáyé rẹ̀ káàkiri sí ní fàánù ni ó ní Ṣàngó láàrin chọ́ọ̀chì gbogbo ọba bú ẹ̀rọ ó Ṣàngó lélẹ̀ jẹ́ káwọn èèyàn tún borúkọ yín yẹn lẹ́kọ̀ọ́. ọmọọba Adéwálé Adélékè Maruf Àwòkọ bàbá alágbèkọ́. ẹ jẹ́ ká tó máa lọ ẹjọ́ fóònù nọ́mbà yín ẹ jẹ́ ká rí gbọ́. 080 080 34 34 23 23 6 mẹ́ta 6 mẹ́ta 7 kan 7 kan 090 090 57 57 75 75 61 61 34 34. wà nọ́mbà mi ẹ ṣé gan ni o. Thank you. Thank you. Ẹ ṣé o.